ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ ọ́ ẹ wò lọ́wọ́lọ́wọ́ báyìí Alhaja Mewolaka tó jẹ́ kan lára àwọn olólùfẹ́ Alhaji Wasiu Ayinde Marshal wọ́n ti jáde o láti wá kó fún wọn wotowoto kí ló dé Alhaja Mewolaka ṣé Alhaji sẹ́yìn tẹ́lẹ̀ ni ọ̀rọ̀ yìí pọ̀ o kí ló dé wàláì ọ̀rọ̀ yìí ti lọ pọ̀ jù kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ẹ wò Alhaja Mewolaka wọ́n ti sọ̀rọ̀ sókè o àwọn sọ̀rọ̀ sókè ẹ wò kí ló dé ọ̀rọ̀ yìí pọ̀ o ẹ̀yin tèmi ẹ má gbàgbé wípé Alhaji Wasiu Ayinde Marshal wọ́n ti jáde o wọ́n ti wá fún àwọn bloggers lésì wípé wọ́n yọnu kúrò ní ọ̀rọ̀ àwọn wọ́n ní kí wọ́n ṣọgbà wọn ẹ̀yin tèmi ẹ dákun fídíò mélòó wá ní Alhaji Wasiu Ayinde Marshal tí wọ́n ó ṣe báyìí àwọn bloggers mélòó ni wọ́n fẹ́ pa lẹ́nu mọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Alhaja Mewolaka èyí tí wọ́n sọ nínú fídíò yìí ẹ wò ó gbẹnu tán gbọ́ntẹ́yìn náà bá rò lórí ọ̀rọ̀ tí Alhaja èyí tí wọ́n sọ kalẹ̀ yìí ẹ fi dáhùn yín ẹ fi sí orí comment section wàláì ẹja àjọsọ ẹja àjọjọ gẹ́gẹ́ bí ìṣe wa ire o. ẹni bá lóyún kóyún sàárà ni òótọ́ ọ̀rọ̀ ní lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe lẹ́nu olórí ọmọ ọba Akilẹ̀ of Ìjẹ̀bú kì í ṣe lẹ́nu ẹni tó fẹ́ di ọba odidi ìlú Ìjẹ̀bú òde kò ń ṣe ní ẹnu orí àpèsìn pàápàá jùlọ kì í ṣe ní ẹnu ẹni tó ti 70 years old man. Bàbá Wasiu kíní kan dá mi lójú ẹ rí fídíò mi ó dá mi lójú ó díẹ̀ ṣeéṣe kẹ́ ẹ mọ̀ pé lára àwọn olólùfẹ́ yín ni mo wà tó bẹ́ẹ̀ tó jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń fi sẹ́ńtímẹ́ǹtì sọ̀rọ̀ yín ṣé ẹ rí tí a bá ń sọ wípé à ń bú obìnrin yẹn wípé onídòkúdò ni ó fẹ́ foyún ṣe kínní kì í ṣe nítorí pé tiyín o ohun tó bí wa nínú ni wípé àwọn obìnrin ń tara wọn lọ́pọ̀ fún yín ohun tó bí wa nínú ni wípé ó ti yẹ kó yí àwọn obìnrin wípé ẹ lè lóbìnrin sílé táwọn spíkà bá sọ̀rọ̀ wípé ẹlòmíì àtúnfẹ́ yín màá rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nǹkan tó ń pè ní love bombing láti ìbẹ̀rẹ̀ lẹ́tí ní géèmù yẹn lọ́wọ́ obìnrin kóbìnrin tẹ́ bá fẹ́ lénìí ó ní bẹ́ẹ̀ ṣe máa bá sọ̀rọ̀ irú yín lè sunkún tòsí obìnrin irú yín kò sí obìnrin tẹ́ fẹ́ tẹ́ ẹ̀ ní fẹ́ gbogbo ohun tó bá gbà lè máa fún ẹ jẹ́ kí obìnrin yẹn fìlù wípé ní ìsìn lẹ ṣẹ̀ṣẹ̀ fall in love ní ìsìn lẹ ṣẹ̀ṣẹ̀ rí ẹni tó wù yín ní ìsìn ẹ ready láti settle down ìyẹn náà máa rò wípé tó ń yàtọ̀ ọjọ́ tó ti wà glaring pé èlé bóbìnrin gbé lọ́jọ́ tí Emmanuela Adérọ́pò tó ti fi yín sílẹ̀ ṣé ẹ wà ní Emmanuela òní ni ṣé àpọ́nlé ìtẹríba ká yí ọkọ sí àbí kí obìnrin yẹ èèyàn ní Emmanuela òní ni síbẹ̀ she decided to walk away because kò lè tolerate disrespect tẹ máa ní fóbìnrin níbẹ̀rẹ̀ ẹ fi ìfẹ́ hàn wọ́n ẹ gbé wọn sáyé gbogbo àwọn obìnrin tẹ́ fẹ́ lólórin lọ́dọ̀ yín ẹni tó ládé orí ọ̀kẹ́ ẹni tó ní gbogbo èèyàn ló ṣàmọ̀ pé gbogbo obìnrin tẹ́ bá fẹ́ ló ní orin ṣùgbọ́n nígbà tẹ́ bá ti mú tójú yín tẹ́ bá ti bá wọn gbé fúngbà díẹ̀ tẹ́ ti fi wọ́n fún wọn fàyè ẹ pa wọ́n tì kò dẹ̀ ń ṣe nǹkan míì ẹ rorò ọ̀tọ̀ ni pé èèyàn le kì í ṣe pé ẹ le ẹ rorò obìnrin tó bá mọ self-worth ẹ̀ tó ní honest ẹ̀ kò ní lè bá yín gbé ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan la kàn fẹ́ bẹ̀ yín a mọ̀ wípé obìnrin ò jẹ́ nǹkan kan lọ́wọ́ yín a mọ̀ wípé ṣálábẹ̀fẹ́ ni ká àbádùfẹ́ ni yín a mọ̀ wípé tẹ́ bá tún fẹ́ fẹ́ ogún lọ́la wọ́n á tún tẹ́rí sí wọ́n á tún wá learn in a hard way ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ respect àwọn ọmọ ẹni tó bá fẹ́ tara ẹ̀ lọ́pọ̀ fún wọn yín ẹ jẹ́ kán tara wọn lọ́pọ̀ fún yín ṣùgbọ́n respect children please ẹ rántí orin tẹ́ ẹ kọ ọmọ Naija ẹ má ṣe erékeré ní doyúnkóyún oyúnkóyún ní ìdọ̀mọkọ́mọ ọmọkọ́mọ
níní lára ẹ̀yin fúnra yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin gan wá ń ṣeré kéré tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ máa pín káàkiri ẹjọ́ ẹ bá wa lo rọ́bà ìdáàbòbò kẹyé bí oyún kẹyé produce oyún kóyún tó ń dọ ọmọkọ́mọ tẹ́ ẹ bá bí ló ní ayé lára. You can imagine irú àwọn ọmọ Bisola Badmus ọmọ woman yìí tó wá síta àti àwọn ọmọ míì tí ò tiẹ̀ lè bọ́ síta tán rí àwọn ọmọ míì tí wọ́n bí fún yín tí wọ́n lọ ìlú òyìnbó lọ kàwé tí wọ́n wò yín tẹ́ ń gba dollars tẹ́ ń pa pounds tán mọ̀ wípé millionaire lọmọ yín. They will be angry at the society. Nígbà tí irú yín bá bí àwọn ọmọ tẹ́ ẹ pè lóyún kóyún tó ti dọmọkọ́mọ tẹ́ ẹ pè ní oyún sàárà tí wọ́n bá wà ní ghetto tí wọ́n lè jẹun tí wọ́n bá bímọ fún yín tó jẹ́ wípé wọ́n ń tọrọ owó school owó ìtọ́jú fún irú ẹni Bisola Badmus tí ọmọ yín tó ń wo bàbá ẹ̀ tó ń live in royalty and affluences tó dẹ̀ ń wo àwọn ọmọ míì tí wọ́n bí fún yín tí wọ́n lọ ìlú òyìnbó tí wọ́n ń dán tí wọ́n wúyàn ṣọmọ yẹn ò ní wò wípé ṣé fault òun ni ṣe bóun lẹ ṣe bí àtọyín ló di ọmọ tí àwọn eléyìí tẹ́ ń tọ́jú àtọyín náà ló di eléyìí tẹ́ pè lóyún kóyún oyún sàárà ọmọkọ́mọ abẹ́ ti gbàgbé ni. You could have prevented that with just 1,000 naira rọ́bà ìdáàbòbò. Nítorí wípé irú àwọn ọmọ yẹn oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ sí wọn. Through depression wọ́n lè bẹ̀rẹ̀ sí ní fagbó. Through depression àìrówó náà wọ́n lè bẹ̀rẹ̀ sí ní di aṣẹ́wó. Society náà máa ní lára. Kò wá yẹ kó tọ́ sí yín lẹ́nu. Ìbátẹ̀ tí wá dáa kẹ́ ẹ má sọ̀rọ̀. Stop. Àwọn obìnrin tó bá tara wọn lọ́pọ̀ fún yín ẹ jẹ́ kó máa tara wọn lọ́pọ̀ but ẹ wà sensitive sí ọmọdé ẹ má dá ọmọdé légbodò ẹ má bá yọ torí àbí ṣé àwọn obìnrin yẹn ló ṣọ́fipá bá yín lò pọ̀ ni ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ dídùn fún wọn ṣe bẹ́ẹ̀ fọ̀rọ̀ dídùn tọ̀ wọ́n jẹ́ kẹ́ tó bá wọn sùn ni ṣe bẹ́ẹ̀ dà sí wọn lára ló dọmọ ẹ dẹ̀ wá lábìjọ àwọn ọmọ òun lẹ́ ń bí sílẹ̀ tó dàbẹ́ ni pé ẹ̀ ń pọ̀ wọ́n háà yìí àwọn ọmọ yìí lẹ́ ń bí sílẹ̀ tó ń lẹ́bùn orin yìí ẹ lo rọ́bà ìdáàbòbò àfi Ọlọ́run bẹ̀yìn and please mo ro ọ̀rọ̀ yín títí mo ní ṣé bàbá iṣẹ́ ẹ fine tó King Sunny Adé ni ọba nínú olórin àjọ̀nú onígìtà wọ̀kìlù mọ́ ẹ fine tó King Sunny Adé ṣé ẹ ṣe ọmọ tó King Sunny Adé ni bọ́ ẹ lọ sí Oǹdó ẹ lọ wọlé bàbá kò sọ máa lè nílé bàbá níbikíbi tí bàbá bá dé láti bí over 10 years ní bàbá ti bẹ̀rẹ̀ tí ó bá ti tán bá ti sọ wípé ọmọ ẹ̀ lélẹ̀ wọ́n jọ ń lọ lé ni àìmọye ọmọ King Sunny Adé tẹ́mi pẹ̀lú wọn jọ lọ Adékúnlé Ajáṣe University Àkùngbá Àkókó bàbá ò fi ọmọ wọn sílẹ̀ fún obìnrin tọ́jú bàbá responsible. If you don't want to be a good husband, if you don't want to be a good husband or you don't want to be a husband at all, please kindly be a good father. That is what we are. We, your lovers, are telling you. Davido ọmọ kékeré ni. Ó bímọ káàkiri. Ó tọ́jú wọn. Ó tún fight for custody ọmọ Ìmàdé. Ó ń sunkún nígbà tí wọ́n deny ní custody of Ìmàdé. Pẹ̀lú wípé ó ṣe ìyàwó alárédè pẹ̀lú Chioma. A gbọ́ wípé Two-Face àbádọ́nà ọmọ. Youthful exuberance. Olórin. Bẹ́ẹ̀ fẹ́ wọn wá fẹ́ yín. Bọ̀ síbẹ̀. Níwọ̀n ìgbà tẹ́ ẹ̀ ti lè lo rọ́bà ìdáàbòbò, please stop disrespecting and hurting the children you are bringing to the world. That is the message this morning. I don't care about àwọn obìnrin tó bá wù wọ́n kàn máa wá oyún ìyá kiri, tó bá wù wọ́n kàn máa wó lówó kiri, tó bá wù wọ́n kàn máa wá gbajúmọ̀ kiri, nítorí wọ́n bá rí ojú wọn á bó. But stop suffering these children. They are victim of circumstances. They are victim of two irresponsible parents that do not care about them. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Oyún kóyún oyún sàárà ni. Tí gbogbo èèyàn bá yọ owó ọṣẹ kò tọ́ sí ẹnu àtọ̀lé yín. Ọlọ́run. Ẹ ṣe jù gbogbo damage control tí oní kíní yín kan. It's obvious that it's just a damage control. Please be sensitive and take care of your children. Ire o.
Mewolaka lórúkọ tèmi. Ẹ má bínú tí mo bá ti ṣe yín. Ṣùgbọ́n ẹ má bínú pé tí mo bá ti ṣe yín. Ṣùgbọ́n ẹ̀yin náà le. Ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ wípé àwọn tó wà ní agbègbè yín torí nǹkan máa jẹ wọn lè bá yín sòótọ́ ọ̀rọ̀. Àwa tẹ́ ẹ fẹ́ràn yín á bá yín sòótọ́. A lè bá wọn bú yín. Nítorí pé a fẹ́ràn yín, a nífẹ̀ẹ́ yín tọkàntọkàn. A kàn lówó tá fi lè fi hàn wípé a fẹ́ràn yín ni Ọlọ́run ò tí ì ṣòwò tá lè Ọlọ́run ò tí ì ṣe bí 1 billion tá lè fi já Wasiu láyà torí dollars ló lè $1 billion ló lè járú yín láyà Ọlọ́run ti kẹ́ yín. Ṣùgbọ́n àwọn tó wà lọ́dọ̀ yín tó jẹ́ wípé ohun tó máa jẹ náà wá wọ́n lè máa yín mú sí yín lẹ́yìn kan má bá yín sòótọ́ ọ̀rọ̀ níwájú. Àwa ìfẹ́ràn yín àdẹ̀ṣàgbédọ́dọ̀ yín. Àwa ìfẹ́ràn yín àdẹ̀ráyè súnmọ́ yín. So a fẹ́ bá yín sòótọ́ ọ̀rọ̀ lọ́rọ̀. Me insult yín. Please be sensitive and stop hurting the innocent children. Kì í ṣe obìnrin nìkan ni ó hàtí responsibly. Ẹ̀yin tẹ́ lọ dọ́gba ìdáàbòbò pẹ̀lú 1 night stand náà. Ẹ̀yin náà ò ṣe dáadáa. Olórí ọmọ bá kílẹ̀ Ìjẹ̀bú-lẹ̀ pé ọba lọ́la la pé King Kwamwan. Ẹ̀dẹ̀ ní legacy náà rèé. Ṣára legacy ọ̀hún rèé. I love yín jù bẹ́ẹ̀ lọ. Ire o.